ìwé irinwó sí ẹni bí ọkàn mi. Ikú ogun ní ń pa akíkanjú. Ikú odò ní ń pa òmùwẹ̀. Ìfẹ́ mi dùn. Ohun tí ọmọ mọ̀ ọ́ jẹ ní ń run ọmọ nínú. Bí ìrìn àjò yìí bá gba ìjàkadì, mo ti di ìhámọ́ra ogun. Ó sì gba wíwẹ̀ odò. Mo ṣetán bákan náà láti pẹ̀lú àwọn òmùwẹ̀ bí ẹja kan lu àgbà mi. Kì í ṣe láti dán agbára wò lówùúrò mi. Ṣé tí n ò bá torí epo jẹ́ṣu, n ó torí iṣu jẹ epo. Ìfẹ́ aláìlábàwọ́n yìí ṣe iyebíye sí mi. N ò nílò àwọn awòràwọ̀ láti ṣí mi níyè. Mo ní ìdánilójú pé ìwọ gan-an ni àyànmọ́ ìfẹ́ mi. Lágbára Elédùà, kòkòrò tí ìjẹni ó gbádùn òbí nígbà òbí gbó kò ní rápálá wọ àárín wa.